special prayer látọ̀dọ̀ Alhaji wa afa wa Fadilatu Sheikh Sulyman Mahmud Kunfayakun Global Families. Ọlọ́run jàre pẹ́. Amen ya Allah. ويا منقذ الغرق كفر بالدادا ويا كاشف البلاء ويا من له عند الممات مواهب Awiye Agba Awiye Agba أغثنا بغفران فإنك لم تزل فإنك لم تزل ìjókòó yìí ìjókòó dùnú nífa مجيبا لمن ضاقت عليه المذاهب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين. ẹ dákun Awiye Agba Awiye Agba الحاج أحمد Haji Ahmad Awiye Agba waya munkisa ligarike ويا منقذ الغرق ويا كاشف البلاء Awiye Agba ويا من له عند الممات مواهب ويا من له عند الممات مواهب. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد آمين. صلاة محسنة أجي كوماندا على سيد المحسنين آمين. موكي دكتور عبد الغني دكتور Alikali أدام الله حياة الدكتور Al-Ilori أدام Al-Marikasi Al-Adabi أدام الله دكتور. Ọlọ́run ní jẹ́ ó burú fún yín. آمين. Ẹ dákun torí Ọlọ́run láàrin ìṣẹ́jú méjì ìjókòó yìí kún fún àwọn èèyàn kò kí ń ṣe èrò. الحمد لله. Bí àfa àgbà ṣe sọ́lẹ̀ kan Sheikh Ahmad Al-Mukhtar. أدام الله حياته. Ìjókòó tí a bá ti rí channel of success. أدام الله حياته. Ìjọba channel of success ìjókòó àlùbáríkà ni. أدام الله حياته. Láàrin ìṣẹ́jú méjì torí Ọlọ́run torí Al-Qur'an. Gbogbo àwa tí a wà níjókòó yìí ẹ já ní bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. Àwa tí a wà níjókòó yìí a wá bíbá torí Haji Ahmad Awiye àwa bá a dúpẹ́ ni. ما شاء الله. Àwọn kan náà mú déètì níjẹ̀ta wọ́n mú níjẹ̀rin ó kọ̀ lálẹ́ lómi kú. لا إله إلا الله. Ẹ jọ̀ọ́ Àdùkẹ́ Global ẹ jẹ́ á ní a'udhu billahi minash shaitanir rajim. أعوذ بالله من الشيطان الرجيم. Haji alájà tẹ̀mí sọ́sẹ̀sì kọ́ yẹn bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. Mo kí bàbá láti Ìbàdàn bàbá wa àgbà láti ṣe láti Ìbàdàn Sheikh Abdul Maruf أدام الله حياته. Alikari Ọlọ́run dákun jẹ́ á rí yín pẹ́. آمين. Mo kí àfa wa Kílápá àti gbogbo àwọn àfa níjókòó. gbogbo wọn pátá la kí. Bàbá wa Alikọ́sì mi Channel. iṣẹ́ yín rèé o ما شاء الله. ọmọ yín rèé o ما شاء الله. tẹ̀sí ń rè látàná láti jẹ ẹ̀ta láti jẹ ẹ̀rin الله أكبر. tó fi wá dòní. الله أكبر. Mo kí yín kú oríire الحمد لله. tọ́lọ́hun ò fi sọ yín lórúkọ ọbú. Mo kí yín kú oríire. الحمد Bàbá wa لله. Kígbàsà mo kí yín kú oríire. الحمد لله. Bàbá wa Kòkú mọ́ mo kí yín kú oríire. الحمد لله. Haji Ahmad ó yẹ tẹ́wọ́ ká ṣàdúà.
Alhaji Sauti Arewa Ọlọ́run ní jó burú fún yín. Àmín. Alhaji Saida Asabi Aralama Alhaji ọmọ mi báyìí Alhaji Afeti Abalogun Ya Allah. ní máa padà sí ibú. Àmín. Àwíyé ò gbọdọ̀ kú. Allahu akbar. Gbogbo ẹni bá farabalẹ̀ níjókòó yìí oore tó máa farabalẹ̀ Olúwa mi máa ṣe fún. Àmín. Àwíyé ò gbọdọ̀ kú. Ọlọ́run ò ní. Ìgbà míì ń bẹ èèyàn ò ní kú àmọ́ ó lè di òkú ayé La tí ó ilaha máa wà illallah. láyé táyé ò sì ní gbóhùn ẹ̀ mọ́. La ilaha illallah. Torí orí kan ní ìgbà orí fi wà ní bíbá yìí lónìí. Àwa sòkú o àwa sọ̀fọ̀ o àwa yẹ ẹ sí àwa kì í kú oríire ni. Inna sa'adata Ó yá yìí. amrun laysa yudrikuha. Gombe Alu sa'adati omi ló ń lò. illa bil maqadiri. Bàbá wa lè kọ́ sí mi ló jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀. Inna sa'adata Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí fún Haji Ahmed Awiye Agba àlìkọ́ọ̀sì mi ló jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ di ọ̀rọ̀ yẹn mú. Owó tí orí ò bá ti fún yàn oògùn ò lè fún yàn o. La ilaha illallah. Owó tí orí ẹni ò bá ti fún ni ọṣẹ kankan ò lè fún yàn kí ló ń jẹ́ bẹ́ẹ̀. La ilaha illallah. Ọṣẹ kankan ò lè fún yàn ní owó àforí ẹni. Allah. Haji Ahmed Allah. má darí ẹ láàmú farabalẹ̀ Ọlọ́run ti ṣe òní. Alhamdulillah. Gbogbo ẹni tẹ́ ẹ rí kó bá ṣoríire láyé inna sa'adata. Inna sa'adata amrun laysa yudrikuha. Mo fi alukur'an mo fi búra alikọ́ọ̀sì mi channel of success àwọn náà jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀. Inna sa'adata. Kò sí ní tẹ́lẹ̀ fi fọ́ oríire o kò gbé ẹ bọ pé wọ́n kọ ní kùrùbánù lọ sí kán fún ẹgbẹ́rẹ́ 401 lórí lọ sí san pààrọ̀ mágbẹ́ san sáyà san gbogbo ẹ̀ lọ ṣe àwọn kan ṣe lánàá tí wọn ò da nǹkan kan. Inna sa'adata amrun laysa yudrikuha. àṣẹ lóríire láti ọ̀dọ̀ Ọlọ́run pé lọ sóríire. Allahu akbar. Gbogbo ẹni yòówù tí a bá sọ pé lọ sóríire máa lọ sóríire ẹni tó máa di lọ́wọ́ ò tí ì sí. Adati illa bil maqadiri. Mi ìfẹ́ kí Haji Ahmed Awiye ó sọnù ni kó má rò pé àbí ogun kan lòun ṣe lòun fi gbé àlọ́kọ́ sí mi jókòó sí àyìn bàbá wa kò kú mọ́. Kì í ṣe tẹ́lẹ̀ náà. Àbí ọṣẹ tí mo wọ̀ lánàá ni irọ́ ni gbàgbé ẹ̀. Irọ́. Àwọn tó kọ́ wa gan òní kankan. Allahu akbar. Kì í wọ ẹsẹ̀ lẹ́yìn locks. Dákun farabalẹ̀. Ayyadakumullahu binasri. Má ní ní bìlífù pé àbí tí mo ṣe ń yanjú ló wá pa àwọn orí ìjọ láti Ìlọrin láti Àbújá láti Dubai wọ́n torí ìṣẹ́ wá sí bíbá. Allahu akbar. Àkọ́kọ́ ọ̀rọ̀ nìyẹn kí wá ní òní jẹ́ kó ire tó ṣe kó dorí ibú. La tukh. Ayyadakumullahu binasri. Téèyàn bá ṣoríire kí ni kì í jẹ́ kí oríire ó dorí ibú fún yàn. Téèyàn bá ní oògùn tó ń ṣiṣẹ́ tani wẹ̀ fúnjọ́ méje yóò ṣiṣẹ́. Haji Ahmed tí ò bá ti ní nǹkan ẹyọ kan yóò ya wèrè. La ilaha illallah. Tán bá wọlé àlùà fún ẹ tí gbogbo àfọ ayé bá ṣàdúrà fún ẹ tó o bá ti ní nǹkan ẹyọ kan àdúrà yẹn ò lè gbà. Allahu akbar. Gbogbo ẹni bá jẹ́ ọ̀gá láyé lẹ́nu iṣẹ́ ni ìdí orin ló ti jọ̀gá ni táwọn máa ń tẹ̀lé ẹ àfáàní ẹni táwọn máa ń tẹ̀lé ẹ tó bá ti ní nǹkan ẹyọ kan gbogbo ọjà tó bá kójọ yóò dàrú. La ilaha illallah. Haji Ahmed kí ni nǹkan yẹn ní tí mo mú àdúrà gbà ó ju àdúrà lọ kódà ó ju sàárà lọ ó ní asọ́bùrù sùúrù. La ilaha illallah. Gbogbo ẹni tí ò bá ti ní sùúrù ọjà rẹ̀ ó túká mọ́ lọ́wọ́. Haji Ahmed ọjà rẹ̀ ò ní túká. Àmín. Gbogbo abiyamọ tí ń bẹ níjòkó yìí tẹ́ bá wí ọmọ yín ò ní ṣòfò. Àmín. Ẹ bá nàka sí Haji Ahmed Awiye Agba kámẹ́rà àwọn tí ó nàka ẹ kámẹ́rà wọn o àwọn tí ó nàka ẹ kámẹ́rà wọn àwòsífìlà mo kì í púpọ̀
ẹ bá ń nàka sí Haji Ahmed Awiye Agba pé Awiye Agba ò ní kú. Awiye Agba ò ní kú. Àpọ̀jù kí ohun wa máa jù báyìí lọ àwọn èèyàn ò ṣàdúrà fún ẹ. Ẹni Awiye Agba ò ní kú. Awiye Agba ò ní kú. Awiye Agba ò ní kú fọ́tayọ̀. Awiye Agba ò ní kú fọ́tayọ̀. Awiye Agba ò ní ṣìṣe. Awiye Agba ò ní ṣìṣe. Awiye Agba ò ní padà sẹ́yìn. Awiye Agba ò ní padà sẹ́yìn. Awiye Agba ò ní ráre. Awiye Agba ò ní ráre. Ó ti wà nínú oríire. Ó ti wà nínú oríire. Ó ní bọ́ sínú orí ibú mọ́. Ó ní bọ́ sínú orí. Ó ti wà nínú àánú Ọlọ́run. Ó ti wà nínú àánú Ọlọ́run. Ọlọ́run ò ní bínú sí ẹ. Ọlọ́run ò ní bínú sí ẹ. Wà á nàka síra rẹ pé Ọlọ́run má bínú sí mi. Ọlọ́run má bínú sí mi. Tó bá wí ọmọ wí wọ́ ló mà. Masha Allah. Haji Ahmed sọ pé Ọlọ́run má bínú sí mi. Ọlọ́run wọlá gbogbo èèyàn tó wà níbí báyìí lónìí. Ọlọ́run wọlá gbogbo èèyàn tó wà níbí lónìí. Ọlọ́run má bínú sí mi. Ọlọ́run bínú sí mi. La ilaha illallah. Mo fẹ́ kẹ́ ẹ tẹ́wọ́ báyìí ni ẹ tẹ́wọ́ báyìí. Kàtẹ́. Àwọn nílùú yẹn ò sí ń bẹ̀ yẹn mọ́. Tó bá ní nǹkan gbà tẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run. Dókítọ̀ ẹ dákun tó yọ Ọlọ́run ẹ̀yin lẹ́ lónìí. Ẹ dákun ẹ tẹ́wọ́ ni torí alukur'an èmi kọ́ ni kẹ́ ẹ wò ẹ má wò mí ẹ wo Ọlọ́run. Ẹni la ilaha illallah. 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 Ọlọ́run. La ilaha illallah. Awiye la ilaha illallah. La ilaha illallah. Máa dàníyàn ní fowó rẹ̀ lẹ̀ náà. La ilaha. La ilaha illallah. Haji Ahmed máa dàníyàn ní. Máa dàníyàn ní. La ilaha illallah. 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 Ẹni la ilaha illallah. La ilaha illallah. Bismillahir rahmanir rahim. Àmín. Ta asọ́ntu bizil izzati wal jabarut. Ìwọ náà máa dàníyàn máa bọ́lọ̀ sọ̀rọ̀. Wa atasamtu bi rabbil malakut. Ọba tí yóò ṣàṣetì rí máa bá sọ̀rọ̀. Wa tawakkaltu ala al-hayy alladhi la yamut. Ọba tọrọ ẹ̀dá kan kì í sú máa bá sọ̀rọ̀. Allahumma isrif anna hadha Sọ fọ́lọ́n al-waba. pé gbogbo tó ṣe láṣetì kó máa ṣe láṣeyè fún ẹ. Wa kinna sharra ar-rada. Alhaji wa Awiye Agba kó má padà sẹ́yìn. Wa najjina min at-tawni wa ta'un wal Gbogbo bala. tó ti fọ̀dọ́ ṣe f'Alhaji Awiye májò fọ àgbà Bil lutfika ya latifu ya khabir. Àmín. Kokuma innaka ala kulli shay'in qadir. Akíngbàsá ẹ wá kokuma ẹ wá kokuma ẹ wá. Báwa kò kú mọ́ ìṣẹ́jú kan náà. Owó káwé má kulẹ̀ mú wá. Ẹ̀yin náà wá ní kú. Àmín. Kí mo sọ fún yín ọlá ìyá tó bí yín ẹ ní kú ẹ ṣe ìjọba kí ló dé tẹ Frank fún mi lówó ẹ rẹ́rìn fún mi lówó tí wọ́n jọ bí owó yìí ni Àwíyé owó àdúrà rẹ dà ó yá àdúrà àwọn tí ò fẹ́ káwíyé kú dà ó yá ìwọ náà wá bọ́ta Àwíyé dà ó yá Haji ìwọ Ahmed náà débi Alhaji Ahmed Haji Ahmed owó àdúrà ó yá owó àdúrà pé káwíyé ó mọ̀ kú Haji Àfẹ́tì Àbálógun ẹ ní dẹni àná àmín ìyá àlùbáríkà ẹ sàn yọ̀ǹgì sí ni ẹ ní dẹni àná àmín ẹ ní ráre àmín ọlá Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam owó káwíyé ó mọ̀ kú bàbá àbèjì káwíyé mọ̀ kú owó káwíyé ó mọ̀ kú ó yá Àwíyé ẹ̀wọ̀n kan ìràwọ̀ nìkan la rí ìràwọ̀ oníkàwíyé mọ̀ kú ìràwọ̀ ànábì owó káwíyé ó mọ̀ kú àwòsífìlà mo mà kó fẹ́ràn Àwíyé owó káwíyé ó mọ̀ kú àwọn bàbá náà débì owó káwíyé ó mọ̀ kú anakumala owó káwíyé ó mọ̀ kú owó káwíyé ó mọ̀ kú nípa àwíyé ọlọ́run owó káwíyé ó mọ̀ kú Haji Ahmed Alhaji wa Umu Iyas owó káwíyé ó mọ̀ kú ìwọ náà débẹ̀ ẹ ṣe owó káwíyé ó mọ̀ kú káwíyé mọ̀ kú. Oya doctor ìṣẹ́jú kan náà doctor dìde. Allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Àwíyé alalama
àti alájà wa fẹ́ tí àbálógun ẹjọ́ ẹ máa bọ̀ mass.